Hmm. Hello. Ẹ̀yin èèyàn mi o. Ara mi ìrírí mo rórí ológbò látẹ̀. Bẹ́ẹ̀ ni, ìtí kábíyèsí ti ẹ fojú àwọn káńtáfìtì tán pera wọn lólórí láàfin. Nǹkan tó ń fojú wọn rí, òun ló lọ lọ́ọ̀kan yẹn. Kábíyèsí, oríṣiríṣi mẹ́tọ̀dù ni kábíyèsí fi ń bá wọn jà ń sìn. Kábíyèsí ò tiẹ̀ wá stable sójú kan. Àṣé gbogbo wọn ní dẹ̀dẹ̀ ń dẹ́ku ikú ń dẹ̀dẹ̀dẹ̀. Òun lọ̀rọ̀ kábíyèsí àti àwọn olórí túláàsì tán wọlé tọ̀ kábíyèsí wá ní ààfin. So Naomi ti kú oríire báyìí o. Naomi ti di original tó ń pè l'original wedded wife, ìyàwó olórùka l'original ní gbogbo àgbáyé. Ẹ rí pé wedding ni Naomi ó lágbára. Kì í ṣe àwọn counterfeit, kì í ṣe irú ìtàn máa ń ṣe ní Ìkẹjà tó máa ń mú gbogbo wọn lọ tó máa lọ ṣe marriage oníkíní ní Ìkẹjà. Àwọn náà máa pológo kó wájà, àwọn náà tún pológo kó wá mú. Kẹ́ wá sọ wípé Ìkẹjà náà ti ṣe wedding ti kábíyèsí tó yẹ pé kò tí ẹ̀ ní níyì. Ó gbé ìyàwó ẹ̀, ó gbé ní odindi, ó gbé lọ sí odindi Boham ní USA. Kábíyèsí, ó try wọ́n là dáni lóró ó fagbára kọ́ni. Wọ́n gbogbo oró tán dá Naomi, owó ibi tí wàá yọrí sí. Wọ́n ní àwọn counterfeit ìyàwó tí kábíyèsí lọ. Wọ́n ní wọ́n pè wọ́n adé kábíyèsí ni wọ́n. Wọ́n ní wọ́n ń ṣe ìyàwó. Pé the only ìyàwó tí kábíyèsí ní láyé lọ́run ni Naomi. Ó lágbára. Wọ́n lọ original certificate yẹn. Ẹnu kò tiẹ̀ síbi tí ó wọ̀ ní gbogbo àgbáyé. Wọ́n recognize ẹ̀. Kò sí anybody máa tún sọ pé òun ìyàwó kábíyèsí. Wọ́n ní láti kábíyèsí ti wù. Níbo ló ti wẹ̀dẹ̀, níbo ló ti jẹ́ ìyàwó. So kábíyèsí láti prove ẹ̀ fún gbogbo ayé pé gbogbo àwọn ìyàwó tó ń gbé sáàfin, àwọn tó ń pera wọn lólórí, pé they are all concubines. Àwọn yẹn ń ṣe ìyàwó gidi. Àwọn àlè wọ́n fi force ara wọn láti di ìyàwó àpàpàǹdodo tó di olórí àpàpàǹdodo. Wọ́n ní tẹ́ bá rí bínú kábíyèsí ṣe ń dùn, tẹ́ bá rí bínú Naomi ṣe ń dùn, pé tó bá gẹṣin nínú Naomi sí kò ní kọsẹ̀. Wọ́n lẹ́nu tó bá wọ́n apẹ́ kó tó jẹun kò ní jẹ́ ìbàjẹ́. Ojoojúmọ́ ni kábíyèsí ń gbé tuntun jáde láàfin. Ojoojúmọ́ lóríṣiríṣi mẹ́tọ̀dù, lóríṣiríṣi sinimá ni kábíyèsí ń gbé jáde fún wọn. Naomi ti di ìyàwó tẹ́lẹ̀ báyìí. Àwọn olórí máa fi máa ṣàkọ pé gbogbo wọn ni ìyàwó. Wọ́n ṣe the difference is clear. Bẹ́ẹ̀ ni, the difference is clear. Kò sí ìyàwó kankan níbi kankan àfi Naomi nìkan. Kò sí olórí kankan níbi kankan. Wọ́n ti clear coin yẹn. Ó ti di original one. Kò tí ì ṣe àní-àní. Tó bá wọ́n fẹ́ sọ̀rọ̀ ìyàwó kábíyèsí, Naomi nìkan náà mọ̀. Ìtó tí ẹ̀jẹ̀ wá kọ́ bámbárì. Wọ́n ní first lady US. Ìyẹn ìyàwó Trump. Wọ́n ló invite kábíyèsí àti ìyàwó ẹ̀ wá sí close dinner náà pé wọ́n ní royal dinner. Wọ́n ní tẹ́ bá rí ńgbà tí kábíyèsí àti ìyàwó wọ́n ní wọ́n wọ kóòtù. Wọ́n ní real attire Nigerian dress náà dress. Òun àti kábíyèsí, Naomi àti kábíyèsí. Wọ́n ní wọ́n múra gorgeously tó jẹ́ pé tẹ́ bá ti rí wọ́n pé a kì í rí ọba ká má rí dànsákì lára rẹ̀. Òun ni o. Wọ́n ròyìn. Wọ́n ní tó yọ sí party yẹn, close dinner yẹn kó lágbára. Wọ́n ní ibi tó wà ń bẹ̀ o. Wọ́n gbọ́ information wọ́n ní wọ́n ti ẹ̀ mọ̀gbà tí ó ti gbọ́ rí pé ìyẹn náà kí ló ń jẹ́ Ashley. Wọ́n Ashley wá wọn lọ. Wọ́n ló wá wọn ló mọ bó ṣe gbọ́ pé àwọn Naomi àti kábíyèsí pé
wọ́n ṣe dínà kínní wọ́n ṣe dínà close short kínní kan close party kan fún wọn close door party wọ́n ṣe close door party fún wọn wọ́n ní kì í ṣe kékeré wọ́n níbi tó wà bẹ́ẹ̀ náà gbọ́ pé Ashley ó lọ sí White House for that matter náà sọ pé wọ́n pè wọ́n sí o wọ́n lọ Ashley wọ́n ló débẹ̀ nǹkan tó gbọ́ wà lé jẹ́dìlì ni o pé Ashley wà wọ́n lọ ṣáà máa sọ pé rẹ̀ tó jẹ́ pé Ashley yẹn bó jẹ́ ọ̀run ni nǹkan wà tó ń sọ pé Ashley má débẹ̀ ó máa débẹ̀ ni ṣe mọ̀ pé desperado ni ó wà desperate tó jẹ́ pé Ọlọ́run ló yé wọ́n ní ṣe ni ó débẹ̀ pé bó ṣe dé White House ló sọ pé òun fẹ́ wọlé pé ìyàwó kábíyèsí lòun kó òun fẹ́ bá wọn wọlé wọ́n ní ìyàwó kábíyèsí kí ni invitation tó fi invite ẹ̀dà ó di wò mí wò wọ́n ní ṣe ló ń wò bíi dọ́là tó ń wò pàkópàkó ó lọ́kọ òun ni o òun lọ́kọ pé obìnrin tó gbé wọlé yẹn òun fẹ́ lọ bá wọn pé husband snatcher ni o pé kì í ṣe ìyàwó kábíyèsí o pé òun sọ pé kóun lọ bá òun gọ́gọ́gọ́ lọ original ìyàwó ṣẹ́rí tó gbé wọlé yẹn àwọn yẹn invitation tó fi invite ẹ̀dá àwọn tó ń invite yẹn àwọn security o wọ́n láwọn tó ń invite náà jẹ́ kó wọlé pé tó wáyé pé àwọn rí invitation tó fún ẹ̀ táwọn á jẹ́ kó wọlé wọ́n ló bá sọ pé òun máa wọlé òun bá wọ́n ní báwọn yẹn ṣe kú wọ́n so mọ́lẹ̀ ń tà pé kò lè wọlé so information bá kábíyèsí ní táàlì níbo lòun ti rí Ashley kí ló wá sí US pé lè lágbára pé láyé pé òun ò mọ̀ rí wọ́n ló sọ fáwọn security ti ẹ̀jẹ̀ kó wọlé débi pé kábíyèsí fẹ́ bọ́ta kó lọ wò wọ́n nígbà tó ń ṣe pàṣẹ tán ìta ni Ashley jókòó títí tó ń roaming about níta ní White House ó máa dúró síbi field yẹn wọ́n máa wò lọ́ọ̀kan wọ́n ní títí táwọn kábíyèsí ṣe tán ní close door party wọn yẹn wọ́n ní bí ó ṣe bọ́ síta báwọn kábíyèsí ṣe bọ́ síta lọ́ba rí lọ́ọ̀kan ló sáré lé wọn kábíyèsí ní kí ló ṣẹlẹ̀ ewúro embarrassment yẹn ní White House tẹ́ bá rí security tó wà ní White House yẹn kò ṣeé kó tẹ́ bá rí security tó wà ní White House yẹn kì í máa ṣe kékeré o ní Washington DC wọ́n wá ní kì í ṣe pé bóyá dẹ̀ ń ṣe o èmi ti lọ síbẹ̀ àti lọ ṣe ìvẹ́ẹ̀tì ńbẹ̀ ní fíìlì ńlá kan tó wà níbi iwájú White House yẹn wọ́n máa ń nọrùn ní báàbù wáyé wọ́n ti fi wáyà báàbù wáyé máa rí kí ló ń jẹ White House yẹn lọ́ọ̀kan bí ìpínkẹ́ ẹwà ń bẹ̀ ibẹ̀ yẹn dàbí paradise ìlú ọ̀run wọ́n á dé bẹ́ẹ̀ rí ibẹ̀ tó fàáyìn wọ́n ní ibẹ̀ ni Ashley fẹ́ rò pé ó fẹ́ wọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ tó máa ń ta ní Nàìjíríà ó rò pé bóyá irú ẹ̀ wọ́n máa gbà láì wọ́n ní bí kábíyèsí ṣe yọjú sí kábíyèsí yọjú sí pété Ashley náà dé wọ́n ní bó ṣe rí wọ́n ní ó fẹ́ wọ inú mọ́tò wọ́n lóun fẹ́ wọ mọ́tò kan bá wọn zoom out wọ́n ní kábíyèsí ní ẹ ò bá wa wà invite ẹ kí lóun fẹ́ wọ mọ́tò fún wọ́n ní bí kábíyèsí mọ́tò wọn kàn zoom out pé òun ò invite ẹ ibikíbi tó bá mọ̀ kó yà wọ́n ní ṣe dá Ashley pé kò lè mọ ibi tó wà bó dákú síbẹ̀ o bó bí ó gbé síbẹ̀ yẹn Ọlọ́run ló yé wọ́n ṣàní àwọn kábíyèsí wọ́n ní zoom out wọ́n rí ti ẹ̀rọ ṣe rí bọ́n ṣe ṣẹlẹ́yà wọ́n ní nǹkan Ashley lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ibi tán ti lọ ṣe irú kí odindi first lady US kó invite kábíyèsí àti ìyàwó ẹ̀ wọ́n gbé pọ́n wá rẹ̀ àwọn pípù yẹn wọ́n tọ̀ Naomi àti kábíyèsí wọ́n tọ̀ ìlú òyìnbó Amẹ́ríkà lọ́tẹ̀ ó lágbára ó dá wọ́n ní Naomi sí tó bá dé ìlú òyìnbó tó bá dé Nàìjíríà
ibi tó máa gbé certificate yẹn tó bá fi hàn wọ́n yìí máa ṣe celebrate certificate tó jẹ́ pé kì í ṣe kùẹ́kùẹ́ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ là ń bẹ Naomi o kó jọ o àti kábíyèsí kọ́ má kí alẹ́ sí lórí certificate yẹn because àwọn olórí yẹn they can do and undo níbo náà tẹ̀ ti fẹ́ rí ẹjẹ́ yà tètè lọ́mọ bí ṣe máa tọ́jú certificate yẹn sí o torí àwọn pípù yìí apanimáyọ̀dà ni wọ́n o kẹwàá careful congratulations lẹ́ẹ̀kan sí Naomi ọjọ́ wedding yìí ìjọ tẹ́ bá celebrate ẹ̀yìn báyìí ti wà o àá wà o ká wá jẹ àjẹyó àtàjẹkì ká tún gbé lọ́lẹ̀ o ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá share kẹ́ bá like ẹ bá wa fi tó kù sí comment section àbọ̀ ọlọ́run adájú lórí wa o Jésù Kristi Olúwa wa àmín ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá wa subscribe tó wá pé this first time ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ voice wa ẹ bá tẹ bọ́tìn kékeré yẹn kẹ́ bá wa subscribe tó yẹ pé báyìí táà tá máa gbé another one wá tó jẹ́ pé ẹ̀yin number one tó máa kọ́kọ́ rẹ̀ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ ọlọ́run adájú lórí wa láyọ̀ o.